ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá ojú yín ti dá o. Ayọ̀ Adébánjọ ọ̀rọ̀ yín ṣe mí ní kàyéfì ọjọ́ mi lójú bàbá. Ó torí ọ̀tẹ̀ tàná bàbá rẹ̀ tó jẹ́lẹ̀ Yorùbá lẹ́rú. Bádìyẹ Bọ̀dé George bá ń sun sínú ìsasùn tí ó mọ̀ pé lé ara òun lòún bàjẹ́. Só tún yẹ kíru Ayọ̀ Adébánjọ tá a mọ̀ sáfẹ́nifẹ́re ó kìdí síta pátọ̀ sínú ilé nítorí ìlara. Bóyá Anambra ìlú Peter Obi lọ́ọ́ padà gbé tó bá yá nítorí Bọ́lá Tinubu ti wọlé. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọwádẹ ẹgbẹ́ Afẹ́nifẹ́bi, ẹgbẹ́ tí mo lérò wípé ó yẹ kó máa jà fún yan Yorùbá. Èmi ò mọ̀ pé ẹgbẹ́ irọ́ ni wọ́n ti sọra wọn dẹgbẹ́ ọ̀dàlẹ̀ gbà. Wípé ọ̀dàlẹ̀ ni ó kọ̀jọ̀ yàn lójúmọ́. Ẹ̀yin lẹ dalẹ̀ Awólọ́wọ̀, ẹ̀yin lẹ dalẹ̀ Bọ́lá Ìgè. Wípé ẹ dalẹ̀ Bọ́lá Tinubu kọ̀jọ̀ yàn lójú nítorí ikọ́ wíwú olóko yín kì í ṣàfiṣe. Ìran bàbá yín ní wúkọ́ fẹ́. Gbégún yín bá mọ̀ wípé òun padà dèèyàn. Ìwọ̀nba ní bá rorò mọ́ lábẹ́ aṣọ. Ẹni ẹrò pín ti wájà rẹ ojú yín dàbí òdà. Ojú tọ̀dà lẹ́yìn ojú tèké. Ojú yín bí ojú ẹni arọ̀ lóye. Bọ̀dé George níbi Tinubu bá dàrẹ́ Nàìjíríà. Òun á lọ tẹ̀dó sí Ghana tàbí Dubai títí a fi parí ìjọba. Kí ló dé Bọ̀dé George tó jágbá òṣèlú tó wá pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ? Bọ́lá ti wá wọlé o. Ṣé ẹ ti wá kúrò ní Nàìjíríà? Àfàìmọ̀ kó má ṣẹ̀ṣẹ̀ lẹ́ padà fìrì kúrò lórílẹ̀‐èdè yìí. Ẹ sọrú ẹ̀ láyé President Buhari. Ṣùgbọ́n dá mi lójú bẹ́ẹ̀ lọ́bì kankan. Èké ni yín ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá ẹ jẹ́ ronú kúrò nínú ọ̀tẹ̀. Bọ́lá Tinubu ìmọ̀ràn ni mo fẹ́ gbà ọ́. Àsìkò tó dórí àléfà yìí jẹ́ kára ó tu tẹrú tọmọ. Àtọmọ kékeré àtàgbàlagbà tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ kí wọ́n dúpẹ́. Gbogbo ẹni ara ń ni lórí owó bébà tí wọ́n yí padà báwọn. Jẹ́ kára ó tu gbogbo wa. Nàìjíríà yìí ti bàjẹ́ kọjá àlàkọ̀tán bí ohun tó lè ṣe tó lè múnú gbogbo ọmọ Nàìjíríà dùn gan là ń retí. A fẹ́ kó dábìrà tó pọ̀.